Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Ẹ̀yin ìyá yìí bàbá, a tún ti lóòdù ẹ̀ wọlé ipò tún ti kú. Àwọn latest one, ẹ wò ṣẹ́tìrì. Gbogbo ibi tá a kì í tó dé tẹ́lẹ̀, gbogbo ẹ̀ láti ṣe kí ni láti tó dé báyìí. Ó ti mú ẹgbẹ́ wọlé ẹ wá raṣọ. Ẹ káàbọ̀ lágbolé fúráká. Ẹ káàbọ̀. Èní ni January 2025, January 2028, ṣé mo gbà àbí 29 dẹ̀ ni 29, okay, yeah, 29 January 29 2025 òun la wà báyìí. Ẹ wá raṣọ ká tó máa lọ nínú ètò ní pẹrẹwu. Ṣẹ́rí tí mo gbé wá yìí, tẹ́ bá gbọ́ Oluomo rí, ó kọjá bẹ́ẹ̀. Ẹ wá bá mi raṣọ, ẹ wá ra ohun tí mò ń tà, àwọn aṣọ ìgbàlódé ready to wear tó mú yes, ready to wear tó ṣe kíni tó ta lẹ́nu. Ẹ̀yin ìyá mi, ẹ wò, ẹ̀yin tẹ́ bá ti subscribe sí YouTube channel mi, ẹ subscribe, ẹ tan notification bell yín, ẹ tan on notification. A máa wá sí live, a máa wá display ọjà, kẹ́ wá wo àwọn ọjà tó wọlé dé, àwọn ready to wear, àwọn Kampala tó mú yes. Ṣé skirt and blouse lẹ fẹ́ ni? Tí wọ́n dẹ̀ line ẹ̀, wọ́n line top, wọ́n line skirt. Àbẹ́ àwọn gown, àwọn kaftan, àwọn búbù. Ó ta gbogbo ẹ̀yin tẹ́ ti sọ fún mi pé Lady K. A ní àwọn Kampala tí mo pe àwọn Kampala ti tán. Ẹ wo Kampala ti dé. Kampala ti gbórí wọlé lọ́pọ̀ yanturu, ó ta lẹ́nu, ó mú yes. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ àwọn Kampala sí ni. Ẹ wo, ẹ jẹ́ ká ṣètò lọ. Ẹ ṣá má gbàgbé, bó jẹ́ àwọn 3/4, bó jẹ́ àwọn long, èyí ṣe bá ti fẹ́ ni. Àwọn Kampala tó nice, tó fine, tó wọjú. Mo ti ní wọn lóríṣiríṣi. Bí báyìí ti ṣe kí ni, tẹ́ bá gbọ́ full loaded, òun la dẹ̀ tún ti wà báyìí. A ti wà full loaded gidi padà. A ti restock ọjà. Bẹ́ẹ̀ ni, ẹ wá raṣọ. Now, ẹ jẹ́ ká sáré jọ dé agbolé fúráká. Ẹ má gbàgbé láti bá mi share, kẹ́ subscribe sí YouTube Lady K Ìfẹ́olúwa show. Ẹ jẹ́ ká sáré lọ gbọ́ bó ṣe ń lọ lórí ayé Nàìjíríà, kọ́lọ́n kó gbọ́ pẹ́ wa. Àtàwọn tó wà Nàìjíríà, kọ́lọ́n kó gbá yín wa. Ẹ wá bá mi share ẹ̀wọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀ ní dààmú. Ẹ bá wa share, ẹ ṣé. You don't take what does not belong to you. It doesn't work that way. It doesn't work that way. O gbọ́dọ̀ fowó olówó nǹkan ní nǹkan. But some people believe somebody ká fún ẹ wàá pín wàá kó. No, that's not the best thing. Àwọn míì wọ́n lè ní ẹ lọ fáwọn èèyàn 6, ẹ fún wọn ní kíní, bóyá fóònù, wọ́n á gba fóònù, wọ́n lè gba fóònù pa 15 ọ̀fẹ́ fún 15 yẹn, wọ́n á dẹ̀ gba fóònù nǹkan ní nǹkan, wọn ò ní fẹ́ nìyẹn. Wọ́n á mú tẹlòmíì, wọ́n á gbà, wọ́n á lọ fún àwọn èèyàn wọn, àbí kán lọ fún tàbí kán tà. Ohun tẹ́ fi ẹlẹ́dẹ̀ẹ́ nìkan porí. Flashback. Mommy Obala Elizabeth, you have disappointed the party. You have disappointed yourself. You are disappointing your mission because you are failed. Ìgbà tí wọ́n ń ṣe campaign, ẹ pè ayín ní Ashiwaju bloggers. The meaning Ashiwaju bloggers ni pé ẹ wá láti wá máa befriend Ashiwaju, láti wá máa táǹkà gbogbo àwọn ọ̀rọ̀ táwọn blogger burúkú bá ń sọ nípa president wa. Ẹ wá láti wá máa befriend if there is any rumors in this our president. Ẹ wá láti wá máa sọ nípa dáadáa nípa iṣẹ́ tí bàbá wa Bọ́lá Ahmed Aṣíwájú ń ṣe fún Nàìjíríà. Ẹ wá láti wá máa sọ sórí social media ni.
but iṣẹ́ Aṣíwájú bloggers kẹ́ gbé lọ́wọ́ báyìí ẹ ti gbé kalẹ̀ ẹ tún wá mú iṣẹ́ ìkà iṣẹ́ ìbámọ́làkejì jẹ́ iṣẹ́ ìgbàlejẹ́ iṣẹ́ pé wò mí èmi máa bà tiẹ̀ jẹ́ lẹ́gbẹ́ dání. Yes, it's obvious. Precision lè wrote against me after this video. What advice in because you are disappointed yourself. Ẹ wo mi dáadáa kẹ́ tún mi wò ọmọ Èkó lè mi ìfọ́. Torí máa ń gbọ́ nínú fídíò yín pé kí Ìyábọ̀ Òjó jáde kó kọ́ àwọn ọmọ tiẹ̀ bọ́ta kan protest ẹ̀yin náà máa kọ́ ẹ̀rọ̀kú bọ́ta mímọ̀ pé ẹlẹ́rùkù mọ̀ pé ẹlẹ́rùkù dáadáa torí bàtà lọ sí court nípa first lady boss lady ní Yaba. We saw what he did. Èmi kàn mú mọ́ra mi sọ kankan. I keep quiet. I saw what he did. I saw your moving. I saw your part 1. But me read part 2. A few minutes later. Lẹ́nu bá jẹ ojú àti ní wáyé tí ẹ̀yin tèmi yẹn ó dàbọ̀ wà ní sórí burúkú o. Owó ní ká ẹ lọ mú wá owó. Wọ́n torí àwọn kan wọn kì í ẹ bá ti dáná ẹ máa dáná bó bá ti ṣẹlẹ̀ àwọn ènìyàn kò sí ìtẹ́kọ̀ọ́ ọlọ́mọ àjàrí kò ṣe dáadáa yíjì ó lọ jẹ́rú spíkà Lagos bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ kó lọ jẹ́rú yáyì àwọn èrò máa pèrò yẹn á ti pọ̀ ju èèyàn mi ọlọ́pàá máa kó èèyàn mi rẹ máa kó láláwúsá ẹ wá ń pè wá àwọn èèyàn wá ń yọ̀dì bọ́rọ̀ pé àwọn òfin bẹ́ẹ̀ jẹ púpọ̀ ní o ẹgbẹ́ mi jẹ púpọ̀ mo fi Ọlọ́run búra níbi tí mo gbé wà nínú ṣọ́ọ̀bù mi tí mi ò bá kọ́ máa ń di obìnrin tí mi bá kọ́ ní àárín bíbá tí mi ò bá kọ́ máa ń di obìnrin 1000 láàárín ìṣẹ́jú mélòó la máa kóbìnrin 1000 yẹn ẹ̀yọ́ mọ̀ àárín ìṣẹ́jú yẹn máa kóbìnrin 1000 àwọn obìnrin ti tó àárín ìṣẹ́jú mélòó àárín ìṣẹ́jú mélòó la máa kóbìnrin 1000 níbi àdúgbò mi mo fi Kristi bá arúgbó máa tẹ̀lé mi àwọn arúgbó wọn máa tẹ̀lé mi lẹ́yìn níbo lẹ fẹ́ gbé ìgbà a tún máa pò gidi a máa tún jókòó mo fi Jésù Kristi láàrin kí n má pọ̀ra mi léjù kí n fúnra mi 2 hours kó má pọ̀ jù 1000 á pé ń bíbà tó ní bá ti dúró bíbà ìmáà ní ẹ bá mi bọ́ sí kọ́ ẹ̀ lásán ẹ bá sọ gbogbo ìyàwó ilé tó wà bẹ́ẹ̀ pé kí wọ́n bọ́ ta wàláì tó máa ní ta ló pọ̀ máa ní màmá báyìí ni wàláì mo fi Ọlọ́run búra wọ́n máa tú ni kọ́nà kí n kàn ní kọ́nà ẹ̀ lásán kí n wá bọ́ sí junction kí n ó yẹ lọ síbi àánú Olúwa pọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ dúró síbi ó yá kí wá tún wá lọ fọ̀ṣàn kí n wá lọ sí ìyànà orílẹ̀ ṣé wá ẹ mẹ́rin ní 1000 èèyàn máa pé kò ní pé 30 minutes nílẹ̀ yìí kò ní pé tó bá pé 30 minutes kẹ́lẹ́ mi ọba lákọ́ níbí báyìí. Hey, look here, you are suffering from mental malady. What do you mean? Are you mad? Or your madness is maddening you? I cannot be embarrassed by your folly. Because each statement you make makes you magnity idiocy. Go! You don't take what does not belong to you. It doesn't work that way. It doesn't work that way. Oh, gbọ́dọ̀ fowó olówó nǹkan ní nǹkan. But some people believe pé somebody ká fún wàá pín wàá kó. No, that's not the best thing. Àwọn mi wọ́n lè ní ẹ lọ fáwọn èèyàn 6 ẹ fún wọn ní kíní bóyá fóònù wọ́n á gba fóònù wọ́n lè gba fóònù pa 15 náà fẹ́ fún 15 yẹn wọ́n á dẹ̀ gba fóònù nǹkan ní nǹkan wọn ò ní fẹ́ nìyẹn wọ́n á mú tẹlòmíì wọ́n á gbà wọ́n á lọ fún àwọn èèyàn wọn àbí kán lọ fún àbí kán tà ohun tẹ́ fi ẹlẹ́dẹ̀ nìkan porí
wọ́n á kó wọ́n á dẹ̀ gbà wọ́n ò ní filẹ̀. You understand? Àwọn kinní yẹn ègún tó tó láyé yìí ò sí. Kí mo sọ fún yín, ègún tó tó láyé yìí ò sí. Àwọn kan wà wọn ò ṣe é yàn jẹ. By the time tí kinní yẹn bá máa jà, tó dẹ̀ máa sọ kéèyàn máa kọ orúkọ tó bá ti kọ orúkọ bá ní Elizabeth no ẹ lè kọ orúkọ bá ńlá Akeem kí o lè kọ orúkọ bá ńlá Akeem o èèyàn lè yan Akeem jẹ o but me ọba ní Elizabeth mo fi Ọlọ́run búra bó o yàn mí jẹ lẹ́nì tí kìíní ọba jáde ọdún tó bá tí ìjà wàláhì Jésù ń gbọ́ mi nígbà èmi ò gbà rí spirit mi ò ń gbà ní mi ní sọ̀rọ̀ mo lè má sọ̀rọ̀ mo lè ọ̀rọ̀ mi lè má débẹ̀ ọ̀rọ̀ lè má ṣe kinní but àwọn kan spirit wọn le gan àwọn kan wà spirit wọn máa gba nǹkan wọn níbi tí kinní yẹn gbé wà á gbá in a forceful way òun ló fi máa ń ṣe àwọn olóṣèlú mi rẹ pé wàá kàn rí rántí máa kan tán pè ní kí ló ti ṣiṣẹ́ Ọ̀ṣun state àwọn fún wa náà ìgbà gbogbo nǹkan tó ní wọ́n gbà lọ́wọ́ wọ́n strip ẹ̀ ní kẹ́ẹ̀dì kan tó fi lọ́rùn lẹ̀ kò rí bẹ́ẹ̀ torí owó òlu ni àwọn owó òlu owó èpè owó ìdààmú ni lẹ́yìn ló fi jẹ́ pé tó o bá wà nínú ipò èyí tó bá jẹ́ tiẹ̀ ni kò mú má mú tẹlòmíì mọ́ tiẹ̀ you understand ọ̀rọ̀ mi kàn lè dàbí pé kí ni lédè ń sọ má mú tẹlòmíì mọ́ tiẹ̀ it is not good tó bá dé wà nípò àwọn tó bá jẹ́ tiẹ̀ yẹn ràn wọ́n lọ́wọ́ kí ni mo sọ fún yín ràn wọ́n lọ́wọ́ because tó o bá ràn wọ́n lọ́wọ́ tí ẹlòmíì bá dìde ìrànlọ́wọ́ fún wọn tí ìrànlọ́wọ́ ìtàn bá wá wà òkè ìwọ náà máa kọ́ ìwọ ọmọ máa fẹ́ pa ni tí bàbá Muslim sọ̀rọ̀ a ní wọn kí bàbá yẹn happy birthday mo wá wò pé ládùúrò ẹ̀yin tẹ́ ẹ bá bàbá yìí jẹun pọ̀ tẹ́ ẹ̀ ń ṣe ọ̀gá wa tẹ́ ẹ̀ bá bàbá tẹ́ ẹ̀ ń kí amósùn lọ́tún lọ́sì kí ló fà á torí wọ́n ti mọ̀ pé táwọn bá fi kí amósùn ó ṣeé ṣe wọ́n máa ń gé kíní wọn káàkiri wọn irú iṣẹ́ tí mo ń ṣe àwọn tó máa ti gé orúkọ mi gé wàhálà ẹ̀wò tó máa ti gé tó wọ́n máa fi ẹ̀mọ́ á ti gé torí wọ́n mọ̀ bọ́n ṣe máa ń báyàn jẹ́ wọ́n á gé ibì kan wọ́n á kàn gé wọ́n á lọ fi bẹ̀ẹ́ jẹ́ ṣé nǹkan tí mo sọ wọ́n á lọ fi bẹ̀ẹ́ jẹ́ wọ́n máa ń ṣe immediately ó ti wà ókè ló wà ókè ó yẹ máa ó ṣe immediately tó má ti rí i pé ó kí happy birthday báyìí wọ́n á lọ gbé fún leader àwọn míì tuntun torí pé ohun tí most of them fẹ́ jẹ náà ń wá they have turned the politics into àwọn ọmọ party méjì ọmọ ẹgbẹ́ méjì wọ́n á jọ wà wọ́n á dẹ̀ máa ṣe ọ̀tá níbi tí bẹ́ẹ̀mi ṣe bí APC ṣe ń gbé gbogbo bí àwọn ọmọ ẹgbẹ́ APC ṣe ń gbé gbogbo ẹ̀ lọ this time everybody ń gbé láìgé yìí nísìn wọ́n ní political camp ọmọ ẹgbẹ́ kan ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ṣe bọ́ ọmọ APC ni wọ́n ò gbọ́dọ̀ rí ẹni camp ẹnìkan same thing bó ṣe lọ ní gbogbo local government state nìyẹn o àwọn dẹ̀ pé ara wọn ní ọmọ party kan náà meanwhile àwọn ọ̀dà kìíní tọ́pọ̀lá ní opposition they don't do like that they work like family. tí APC bá ń rí tí àwọn èèyàn tí wọ́n ń fira wọn lẹ̀ tán ń jà tí gbogbo ẹ̀ ń lọ tẹ́ ń wò tẹ́ ń pàtẹ́wọ́ ẹ̀yin kan tẹ́ ń pàtẹ́wọ́ fún àwọn kan àwọn ọgbẹ̀gbẹ́ jẹ́ ní àgẹ̀yìn ní tẹ́ máa ń ṣe íńtánẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ wà mídíà bóyá torí pé òṣèlú àwọn èèyàn tẹ́ náà ń pariwo àwọn tó jẹ́ kí bóyá torí pé nígbà tó ṣèlú yìí tí most of you máa gbọ́njú sí kò sí mídíà social media something ní báyìí ó wá di social media
lẹ fi ń wúlẹ̀ lẹ fi ń dà lóru kiri. tẹ́yọ̀ ọmọ APC tẹ́ ẹ bá fẹnu wú géètì tán tẹ́ ẹ fẹnu wú ẹgbẹ́ tẹ́ ẹ dá gbogbo ọmọ ẹgbẹ́ yín tẹ́ ẹ dà wọ́n sí gbòòrò tán. àwọn kan náà kú lọ jókòó wọ́n rìtáyà ebi kẹ́yìn náà lẹ́lẹ́kẹ́ lọ rìtáyà ní káre bí ẹ máa pa ebi ò lè parú èmi ọba lè Elizabeth torí mò ń ṣiṣẹ́ mi iṣẹ́ mi mò ń ṣe olówó politician ká pariwo lórí social media la wá orí social media yóò dẹ̀ lè kú láíláí àwọn máa gbò àwọn máa fẹnu wú lọ ní àwọn máa fẹnu wú géètì lọ ní àwọn kọ́sọ́mà máa ra aṣọ lọ́wọ́ orú èmi wọ́n ra jewelry ṣùgbọ́n ẹ̀yin most of you tẹ́ ẹ̀ níṣẹ́ yìí tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ́ ń fi social media àwọn comment yẹn lẹ́ fi ń ba ayé àwọn èèyàn jẹ́ ẹ lọ fún wọn ẹ rí nǹkan tó sọ ẹ rí nǹkan tó kan ẹ rí nǹkan tó sọ ẹ wá mú ọ̀tá mọ́ta ẹ ń gbé ọ̀tá kiri ọmọ ẹgbẹ́ kan náà ẹ ń ṣe ọ̀tá everyday ọ̀tá yẹn dẹ̀ ń generate sí lójoojúmọ́ ó ń generate sí lójoojúmọ́ ọ̀tá yẹn ń pọ̀ sí lójoojúmọ́ gbogbo òlu ní ẹ̀yọ́ ọmọ APC ẹ̀ ti ń bára yín ṣọ̀tá gbogbo òlu lẹ ti ń ṣọ̀tá ẹ continue ọlọ́run kù ṣe kí ẹgbẹ́ tó ranjú gbogbo tó ṣẹ̀rán ọmọ tèmi Nàìjíríà ṣẹ̀rán ọmọ nígbà ṣẹ̀rán wà níbà tí n bá gbọ́ páálí mi mo lọ́n tèmi nìyẹn bá ń gbọ́ ẹran lọ most of you lẹ máa bá ń bẹ ìkàwá rí èmi ń bẹ. sọ̀rọ̀ Tinubu burúkú o ọlọ́run máa jẹ torí bàbá dáadáa bàbá yẹn ṣùgbọ́n wo most of ẹ̀yin tẹ́ ẹ yí bàbá yẹn ká báyìí ka ọ̀dájú abiyamọ ọ̀dájú obìnrin gbogbo yín àtọkùnrin ọ̀dájú ìkà nìyín kí gbogbo everybody lọ jókòó sílé ẹ rí Olúyẹdé tó yan ọmọbìnrin kò sílùú tèmi àti òjò dé àá máa fly kiri àgbà mi bá ọmọ ẹ máa wọ plane àwọn mi máa rò pé èmi mo fún lówó owó ààrẹ á fi wọ plane adé airport ńjọ́ mi báyìí bóyá kó expect pé báyìí ló máa bá ticket tí n bá pè pé we have to go together tó bá sọ ẹwọ balance mi máa tún ṣe ìbá fowó kún àwa jọ ń kiri ìdí òpè kí àwa jọ ń kiri àjọ ń káàkiri ni ohun tèmi àtọmọ ìṣe nínú Agége ohun tá a ṣe Tóyìn Olúyẹdé ọmọbìnrin ohun tá a ṣe ní Agége mi ì lè sọ kò ṣe é sọ síta níṣẹ́ kọ́lọ́n bá mi fọrùn kẹ́ Lady Àmínà tó kú yẹn ọmọ Àmínà yẹn mo rí tó kàn ní àti mọ́mí ẹ̀ má bínú torí mọ́mísì ló máa ń pè mí mọ́mísì ẹ̀ má bínú ọmọ yín ẹ̀ má wọ̀rì tó bá mi fọmọ yẹn delegate tán lọ bá wọn dìbò nígbà yẹn ọmọ yẹn ń sáré kiri ni à ń kiri ni from one state to other mo wá fi ṣọ́ọ̀bù mi lẹ̀ ṣọ́ọ̀bù mi di ṣọ́ọ̀bù ẹran táwọn èèyàn wá jókòó táwọn wá mi wá wọn ní nígbà wá tẹ̀ tí mi lórí social media mo ti tọ́ kámẹ́rà wá ti pé olóbùkún kò sí ṣọ́ọ̀bù o wọ́n yà gbé kó lọ wọ́n gba bòmí lọ kí n tó dé àwọn èèyàn ti lọ wọ́n ti lọ fàáfàá gbọ́n lọ fàáfàá wọ́n lọ fàáfàá wọ́n ti lọ fàáfàá máa fi ṣọ́ọ̀bù mi lẹ̀ inú ò lè jókòó lẹ́ẹ̀kan tí kọ́sùmọ̀ ẹ̀yọ̀ kan lè rajà 1.5 million ẹ̀yọ̀ kan ṣomo ni màmá fi ṣọ́ọ̀bù mi lẹ̀ màmá tún fi ṣọ́ọ̀bù mi lẹ̀ ìsàlọ́ máa kí n risk nǹkan tí ò ṣe risk mọ́ lọ́ọ̀ má jẹ́ owó máa tẹ̀lé before anything kódà ìsábà ń wo ṣáàtì mi kan wò ní oko kan mi sọ fún ẹ̀hún ní kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lájọ́ rìn wáwọn ẹ̀kọ́ wá dẹ̀dẹ̀ kó wá kíló kàn ẹ̀yìn èèyàn mi ní wá yín tí ẹ̀ ní sórí burúkú òótọ́ ni láyé tá a wà bí àwọn bá ṣe ọkọ máa kálukú wọn ń pín lọ́tọ̀ọ̀tọ̀ ní gbogbo òlù káàkiri bí àwọn bá ṣòṣèlú ọkọ aṣòṣèlú wọn á pín ti kálukú fún ni ṣó ti yé èèyàn máa ń pín fún yàn lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ má fi búrẹ́dì kò mí lómi ọbẹ̀ ìjọ níbi tí mo gbé wá níbi tèmi gbé mo gbé bá a dé lóṣù èmi lè ọmọ mi èpè burúkú àná àwọn èèyàn rò pé bóyá àná tún gé staff mi létí wọ́n gé staff mi sí wọ́n gé létí bọ́ ládùúgbò yìí ọlọ́run ló ní kémi gan ní wèrè afaturutu káàkiri gan ọpẹ́lọpẹ́ àwọn èèyàn ọpẹ́lọpẹ́
ọ̀gá ọlọ́pàá tó wà lára ń di bíbá àti pé mi gan náà dá ládùúgbò olúọba má lè jókòó ládùúgbò mọ́ àwọn tó ẹ̀jọ yí owó aláwùsá náà wà àwọn tó ń gbádùn owó àbújá náà wà ẹni ń ju ìyàwó àlàgége kan máa fún mi lépè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ Jésù ó ní òjẹ́ képe bá yá ọmọ mi jẹ́ má wà bí o ibi mo wà ṣọ́ọ̀bù mi wà jẹ́gẹ́ mi ẹni tí ò dání lókòrò lọ́rọ̀ rẹ̀ kò lè pe ní lárùngbó ẹ má dé bí o kí nǹkan máa sọ̀rọ̀ nǹkan máa sọ nọ́nsẹ̀nsì pé kí n madam new speaker mo kí yín ẹ kú ìnáwó jàre bẹ́ẹ̀ ní ò bá ṣe dáadáa a kú máa sọ tiwa kí ló kàn wá èyàn olóṣèlú lẹ́ máa ń rí ìtayà wọn rí ìtayà bí làwà ọlọ́run ṣọ́ọ̀bù ìlú àdẹ̀nì sí ọ̀fọ̀ ẹni dáàmú lẹ́nu bá jẹ ojú àti nìní wáyé tí ẹ̀yìn tèmi yẹn ó dàbọ̀ wà ní sórí burúkú o owó ní kẹ́ ẹ lọ mú wá owó wọn torí àwọn kan wọn kì í ẹ bá ti dáná ẹ má dáná bó bá ti ṣẹlẹ̀ àwọn ènìyàn kò sí tó kàn ọlọ́run má jàrí kò ṣe dáadáa yíjì ó lọ jẹ́rù spíkà Lagos bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ kó lọ jẹ́rù yáyì àwọn èrò máa pèrò yẹn á ti pọ̀ ju èèyàn mi ò lọ́lọ́pàá máa kó èèyàn mi ò rẹ́ máa kó láláwúsá ẹ wá ń pè wá àwọn èèyàn wá ń yọ̀dì bọ́rọ̀ pé àwọn òfin bẹ́ẹ̀ jẹ púpọ̀ ní o ẹgbẹ́ mi jẹ púpọ̀ mo fi Ọlọ́run búra níbi tí mo gbé wà nínú ṣọ́ọ̀bù mi tí mi ò bá kọ́ máa ń di obìnrin tí mi bá kọ́ ní àárín bíbá tí mi ò bá kọ́ máa ń di obìnrin 1000 láàárín ìṣẹ́jú mélòó la máa kóbìnrin 1000 yẹn ẹ̀yọ́ mọ̀ àárín ìṣẹ́jú yẹn máa kóbìnrin 1000 àwọn obìnrin ti tó àárín ìṣẹ́jú mélòó la máa kóbìnrin 1000 níbi àdúgbò mi mo fi Kristi bá arúgbó máa tẹ̀lé mi àwọn arúgbó wọn máa tẹ̀lé mi lẹ́yìn níbo lẹ fẹ́ gbé gbà a tún máa pò gidi a máa tún jókòó mo fi Jésù Kristi láàrin kí n má pọ̀ra mi léjù kí n fúnra mi 2 hours kó má pọ̀ jù 1000 á pé ń bíbà torí má ti dúró ń bíbà ẹ má ní ẹ bá mi bọ́ sí kọ́ ẹ̀ lásán ẹ bá sọ gbogbo ìyàwó ilé tó wà bẹ́ẹ̀ pé kọ́ bọ́ta wàláì tó má níta ló pọ̀ má ní màmá báyìí ni wàláì mo fi Ọlọ́run búra wọ́n máa tú ni kọ́nà ẹ̀ kí n kàn ní kọ́nà ẹ̀ lásán kí n wá bọ́ sí junction kí n ó yẹ lọ síbi àánú olúwa pọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ dúró síbi ó yá kí wá tún wá lọ fọ̀ṣàn kí n wá lọ sí ìyànà orílẹ̀ ṣé wá ẹ mẹ́rin ní 1000 èèyàn máa pé kò ní pé 30 minutes nílẹ̀ yìí kò ní pé tó bá pé 30 minutes kẹ́lẹ́ mi ọba lákọ́ níbí báyìí 1000 ni mo sọ wọn ò ní pọ̀ nǹkan ní bèrè màmá kí ló wà bẹ́ẹ̀ wọn ò ní bí mi fẹ́ràn pa àwọn máa lọ àdé kò sí nǹkan kan wà bẹ́ẹ̀. àṣà àkọẹ́rẹ́ ẹni pé gbàgbé wèrè wọn ò fẹ́nu ṣe àwa náwó kiri láti wọn máa wúsà nínú ní kọ́nà àwọn ibi táwọn sáwà bẹ́ẹ̀ yẹn ní mọ́ríkàs láti bí ìbàwọ́ nù gbogbo ẹ̀yẹn wàláì tán bá ní that woman wey dey sell for Agbọ́tikúyọ̀. the latest aláṣọ iná mi tì ebi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lomi ṣe mí. tell us make it come wàláì gbogbo ọmọ máa sáré ni. bóde ń bọ̀ wọ́n gbẹ́dá yẹn báyìí wọ́n wò pé yé agbádá ló dúró rẹ báyìí ọlọ́run. kí náà sọ ní kọ́ lọ pé nǹkan fáwọn èèyàn á mú wọn lọ ọmọ àwọn alálọ̀ ẹ̀mí ni wá yín sí o. gbogbo ìtẹ́lẹ̀ fi agbádá káàkó. ojú ò ní sí i. kò dẹ̀ sí fìlà tẹ́lẹ̀ lò sí kò sí kọ́lọ̀ fìlà tí ò bá lọ. tẹ́ bá dẹ̀ rí ẹ má jẹ rojọ́ jù ojú kọ́ la fi mọ ọbẹ̀ tó ní magí àfi tẹ́ bá jẹ nínú ẹ̀ so ojú kọ́ lẹ máa fi mọ bó ṣe fáìn tó àfi tẹ́ bá rà
a kì í gbókèrè mọ dúdú ọbẹ̀ tó bá dẹ̀ tún wá jẹ́ pàwọn tó ń ṣàgbádá lẹ fẹ́ ẹ rí báyìí a ṣẹ̀ṣẹ̀ restock gbogbo angle ìbáyìí sìn men wears ni àwọn senator wears tó fine gidi àwọn senator wears òun lẹ́ ń wò yìí ṣe ti rí wọn lóríṣiríṣi fine colour ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation mo ní wọn ní sizes tó bá wá jẹ́ tẹ̀yìn ìyá mi ni ìyá lálùbáríkà ẹ̀yin aya rere lọ́ọ̀dẹ ọkọ ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ wo ṣe ti rí ó lọ ní ṣúà désàlẹ̀ ẹ mọ̀ pé kí n tó aṣọ sísàlẹ̀ tẹ́lẹ̀ jewelries box la máa ń gbé síbẹ̀ àwọn pálí jewelries àtàwọn jàmílà tó sísàlẹ̀ nísìn aṣọ lókun gbogbo ìsàlẹ̀ báyìí sí kẹ wá ra aṣọ ojú òní tí ní wákìsà kẹyìn àṣẹ má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra spiritual items gbogbo ẹ̀yin tẹ́ ti patronize wa pẹ̀lú spiritual tẹ́ tí wọ́n ní Lady K mo ṣe fẹ́ kọ́ bábá yìí tí mo ti rà tẹ́lẹ̀ yẹn ó confirm ẹ̀rí share gbogbo ẹ̀ tuntun ti wà available sí new year new system ọdún tuntun la wà bó bá wẹ̀ ó má dira wọ́n bá ní òdira tó lọ sọ pé kò sí nǹkan kan yọ òun ó Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ any spiritual items tẹ́ bá fẹ́ ẹ contact Lady K ṣé ọṣẹ ni ṣé oil ni ṣé pẹ́ẹ̀fù ni àbí rèwo àbí brain tonic èèyàn tó bá máa ń gbàgbé nǹkan tó bá yẹ ibi tó parí iṣẹ́ tẹ́ni yẹn sí nìyẹn Ọlọ́run wà láàyè gbogbo ẹ̀ máa disappear ẹni ò ní gbàgbé nǹkan mọ́ ẹ pè mí tó bá jẹ́ course breaker ni awọ ẹbí wo pè dànù ó wà available tó bá jẹ́ ọṣẹ àánú ìṣínà bẹ́ẹ̀ ìtúwọ̀ àwọn àgbà gbogbo ẹ̀ ló ṣe kí ni ló wà available any spiritual items contact Lady K Ìfẹ́ Olúwaṣọ àbálàkàlà ní títí tún lálàkàlà mọ bí Olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀bẹ̀ láàyè pẹ̀lú àtìlẹ́yìn Jésù Kristi ọmọ Ọlọ́run òun la fi ṣètò gbogbo iṣẹ́ spiritual àti tiwa orúkọ Jésù ni ó dẹ̀ máa bá yín lára mu so ẹ pè mí gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra body cream body soap ẹ má bínú mo ti weak gan mo ń ṣiṣẹ́ ní látàrí mo ń tọ́ ọjà ni so òun ni ò jẹ́ kí n lè fẹ́ fún lọ títí bí mo ṣe ọ̀rá ń yí lójú kan bí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àgbo níléeṣẹ́ TL Natural Herbal àgbo jẹ̀díjẹ̀dí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pè mí kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ TL Natural Herbal ojú òní tiwa ẹ má gbàgbé láti tan notification yín o ẹ subscribe sí gbogbo channel wa o èní ní January 29 2025 kẹ má lọ máa wò pé mo ti máa ń rí bí store Lady K ṣekún tẹ́lẹ̀ old video no new video òun ló jẹ́ fi déètì sí new video òun ni àwa lè máa continue àti máa lò láti máa fi edit program lọ but lọ́wọ́lọ́wọ́ báyìí new video ló bá dé ẹ ṣe gojú òní tí yìí ire o.